gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Máṣọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà báyìí. Àmín. Kí ló dé? Ẹ ti pè lówó mi. Ṣùgbọ́n ẹ máa ṣiṣẹ́ fún láti lè kó lọ àbí gbé lọ. Ọlọ́run á jẹ́ kí n ríṣẹ́ ṣe kí n lè gbé lọ àti kó lọ. Kí ló dé? Ẹ jẹ́ kí n ṣàlàyé bí ètò ṣe máa lọ. Àìtí bẹ̀rẹ̀ ẹ sì fẹ́ ṣàlàyé ni. Àìtí bẹ̀rẹ̀. Àìtí bẹ̀rẹ̀. Ṣé mo lè ṣàlàyé báyìí? Ẹ ṣàlàyé. Nísìnyí tẹ́ ti fi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tàfàlà lórí òkè tí ò tí ì yẹ kẹ́ ẹ sọ. Ó dà ẹ ní láti dá owó sì kì síbẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Owó ìdókòwò. Ẹ dáhùn ìbéèrè 10. Ẹ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ̀dẹ̀ máa kówó lọ. Kẹ̀dẹ̀ mú nǹkan yín. Kẹ̀ máa kówó lọ. Ṣùgbọ́n tó bá ṣe pé ìyẹn kò bá yín wí mọ́, tó bá ṣe pé ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, ṣùgbọ́n tẹ́ ṣe àwọn ìbéèrè tẹ́ wá wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó dín, a máa fún yín ní ìlọ́po owó yẹn, ṣùgbọ́n kò ìyẹn ò bá yín nínú ẹ ti sọ òkè ìyẹn ti lọ. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ wá sọ Gẹ̀ẹ́sì tó pọ̀ tàbí kẹ́ ẹ sọ èdè míì tó pọ̀ kí ìbéèrè ṣì wà ńlẹ̀ kẹ́ ẹ dé ẹgbẹ̀rún 10 ẹ lè sọ pé ẹ ṣe mọ́ pé ẹ ń lọlé kẹ́ máa mówó yín lọ. Ìyín ò dáa àbí? Mi ò rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá rọrí délẹ̀ ẹni àṣìkàn ṣàrọrí délẹ̀ á ṣe é lànà ni. Kẹwàá ni ẹ fẹ́ máa dáhùn àwọn ìbéèrè yín tó kù. Tẹ́ bá ṣe ń gbà wọ́n owó yín á máa lọ sókè. Ìyín ò dáa. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín? Olófòfó wà bí o. Ọ̀rẹ́ yín gidi ni. Mo ti dá wọn mọ̀ àtijọ́. Ẹ ti jọ ṣe kí ni? Àtijọ́ kíra wa darí lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín? Àkànbí Taofik. Àkànbí Taofiki. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ti wá? Ìlú Ìlọrin. Ìlọrin. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ń gbé? Èkó ni mo ń gbé. Níbo l'Ékòó? Ní inú ìpínlẹ̀ Èkó ni mo ń gbé. Èwo ni ta ìpínlẹ̀ Èkó? Orí Máṣọ̀yìnbó la wà. Ẹ tí bẹ̀ bá lórúkọ orúkọ ni orúkọ ibẹ̀ ẹ fẹ́ sọ ìyẹn ò ń ṣe nǹkan kan. VI. Rárá kò ń ṣe VI. VI orúkọ ibì kan ni àníyọ. Níyọ. Àníyọ VI Victoria Island. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tẹ́ bá sọ Victoria Island máa yọ. VI ni mo sọ. Ó dà tí n bá béèrè kí ni island báyìí lè máa mọ̀ ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Òǹkọ̀wé ni mí. Èdè wo lẹ fi ń kọ ìwé? Èdè tí ò ń ṣe èdè Yorùbá ni èdè Gẹ̀ẹ́sì. Èdè Gẹ̀ẹ́sì lẹ fi ń kọ̀wé? Bẹ́ẹ̀ni. Ìwé mélòó lẹ ti kọ? 2 ni Ọlọ́run ṣe yọ̀ǹda kí n orí kọ báyìí. Irú ìwé wo lẹ ń kọ? Máa ń kọ ìwé tó àwọn nǹkan tó wà ń bẹ tó jẹ́ ewì ní èdè Gẹ̀ẹ́sì. Mo sì tún ti kọ èyí tó jẹ́ wípé àtẹ̀jíṣẹ́ ló kún bẹ́ẹ̀. Nípa ìfẹ́? Nípa oríṣiríṣi nǹkan, nípa tó sọ̀rọ̀ nípa obìnrin, nípa tó sọ̀rọ̀ nípa òṣèlú, nípa tó sọ̀rọ̀ nípa bí a ṣe ń gbé ìgbésí ayé wa. Báwo la ṣe rìn ìwé yín rà?
ó wà ní ilé ìtajà ní Èkó, nípínlẹ̀ Èkó àti ní Àbújá. àti l'Àbújá. Ṣé ẹjọ ẹ bá wọn kọ ibi tí wọ́n ti máa rí ìwé tí tá ti máa rí ìwé yín rà, ẹ kọ fún wa. Wọ́n bá ti ń gé fọ́nrán yìí, wọ́n á lè bá yín fi sí àwọn èèyàn tó bá fẹ́ ka nǹkan nípa nǹkan tẹ́ ẹ̀ ń kọ nǹkan lé lórí, wọ́n á lè bá yín dòwò pọ̀, wọ́n á lè bá yín rà. Ẹ ṣeun gan. Ẹ wà ní Instagram ní Àkànbí Taofeek, níbẹ̀ ẹ kọ sí pé òǹkọ̀wé ní kí ni orúkọ ìwé tẹ́ ẹ kọ́kọ́? Kí n sọ lédè Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ni. Honey butterfly. Honey butterfly, bá mi yọ. Dúró. Ṣé ẹ rí ń sìn? Ṣé ẹ rí honey butterfly yẹn? Bẹ́ẹ̀ni. Máa fi ṣe ẹyọ kan, máa yọ ẹyọ kan. Ṣùgbọ́n honey butterfly ó yẹ kó jẹ́ méjì, ó yẹ kẹ́ wà ní 1,100, ṣùgbọ́n a máa yọ ẹyọ kan. Má sọ òyìnbó. Tí bá ní kẹ́ sọ òyìnbó rọ, kẹ́ má sọ, bá mi yọ. Fúngbà àkọ́kọ́ ní orí ètò yìí, olófòfó ń lọ láti parẹ́. Kí lẹ fi ṣe orí lọ́wọ́ ẹ̀? Àánú Ọlọ́run. Èmi ó yẹ jẹ́ kó mú béèrè. Ìbéèrè kelo. Mẹ́rìnléní. Ẹ jẹ́ wo. 444. Ìjọba mi fún ọ ní irinwó ni kí ni? Ní ẹ sọ. Igba méjì. Ẹgbà. Ẹ ṣé. Irinwó ni 400. Bẹ́ẹ̀. 420 ni okòólénírínwó. Ìyẹn ni wípé 20 lé ní 440 ní 8 lé ní 40 a máa sọ pé 8 lé ní 460 ní 8 lé ní 100. Ìyẹn ni wípé 60 lé ní 100, 20 lọ́nà 3 lé ní 100. 480 ní 400 lé ní 100, 80 lé ní 100, 20 lọ́nà 4 lé ní 100. Ẹ lè wọ́n á máa fi síwájú, ó lè lé, ó lè dín. Kí wá ní 444? 4 lé ní 4 lé 4. Ó yá, kí ló sọ? Parí òwe Yorùbá yìí. Tí ẹ bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mí. Tẹ́ ẹ bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mí. Ẹ mọ̀. Nǹkan tó yẹ kẹ́ máa fi kọ ìwé yín ní èdè Yorùbá nìyẹn. Mo ní àwọn ìwé tí mo kọ ní èdè Yorùbá náà. Àmọ́ mi ò ní àkọsórí. Àkọsọ́wọ́ lẹ ní àbí àkọsílẹ̀? Bá mi yọ dànù. Tí ẹ bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mí, èmi náà fi gọ̀ǹgọ̀ kọ̀ ọ́. Bẹ̀m̀bẹ̀, ìlù ní bẹ̀m̀bẹ̀. Kí lélẹ̀? Gọ̀ǹgọ̀ lù. Bẹ̀m̀bẹ̀ yẹn ìlù ọ̀tọ̀ ni. Ìyẹn ni pé tó bá bẹ̀ mí, tó bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mí, èmi náà fi gọ̀ǹgọ̀ kọ́. Ìyẹn ni pé nǹkan tó mọ̀ tó pé o ṣe fún mi, èmi náà mọ̀ pé bóyá o mọ̀ọ́mọ̀ ni o àbí o mọ̀ọ́mọ̀ o, èmi náà kọ́. Torí ó dá mi lójú pé ó yẹ kí n kọ́. Ìwọ náà ó dá ẹ lójú pé ó yẹ kí n gbà á. Ṣé yé yí? Tẹ́ bá fi nísìnyí, tẹ́ bá sọ òyìnbó àbí lẹ́sẹ̀ èdè mi yàtọ̀ sí èdè Yorùbá, bẹ́ẹ̀ fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mí, èmi á fi gọ̀ǹgọ̀ kọ́. Ẹ má fi kọ́. Ó dáa.
ọ̀tàlélẹ́rìnwó lélẹ́ẹ̀kan. Ó yá. Kí ni Yorùbá ń pè ní tanpẹ́pẹ́? Yorùbá ní tanpẹ́pẹ́. Yorùbá ní. Pàkúté. Tanpẹ́pẹ́. Pàkúté. Pàkúté. Tanpẹ́pẹ́ ni ẹ̀jẹ̀ ń dáhùn. Ó yá, tẹ́ bá dáhùn màá ní kàn dá padà. Ẹ dáhùn. Tanpẹ́pẹ́. Jẹ̀rí ń sìn. Kòkòrò ni kòkòrò dúdú kan báyìí dúdú bí black ant. Tanpẹ́pẹ́ kékeré dúdú. Àádọ́talélẹ́rìnwó. Ọ̀tàlénírínwó dín mẹ́wàá. Ọ̀tàlélẹ́rìnwó dín mẹ́wàá. Ó yá, 450. Ìlú wo nílẹ̀ Yorùbá ni àkọlé orúkọ ọba wọn ń jẹ́ Àkárìgbò? Àkárìgbò. Ìlú Ọ̀ṣun. Dúró. Ibo lẹ ti wá gan-an? Ìlọrin. Ẹ sọ lẹ́ẹ̀kan, ẹ má bínú. Ìlú Ọ̀ṣun. Ọ̀ṣun. Ìlú ní Ọ̀ṣun. Àkárìgbò. Ìlú. Ẹ mọ̀. Rẹ́mọ. Rẹ́mọ. Ìlú Ọ̀ṣun. Ìjẹ̀bú. 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 Rẹ́mọ. Wọ́n ní Àkárìgbò gbogbo Rẹ́mọ. Rẹ́mọ. Ẹ̀yà. Ó ga o. Owó sì kì í síbẹ̀. Kí ni 45,000 ní Yorùbá? Àádọ́ta dín márùndínláàádọ́ta. Ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta. Ìbéèrè kelo? Ẹ jẹ́ wo. 519. Kí ni 500? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Kí wá ní 419? 519. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní mọ́kàndínlógún. Ààfin ó tún lè jẹ́ okòólé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín ẹyọkan. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún dimple? Ojú yìí kan ti sọ́sọ́ pé níbo bá tún jẹ́ sí báyìí mo jẹ́ wá kó bára mi. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún dimple o? Mi ò tí sọ. Ọ̀rọ̀ Yorùbá fún kí ni? Fún tẹ́kọ sí. Kí ni dimple ní Yorùbá? Ẹ mọ̀. Òun kọ́ ni tọrọ. 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 Kí ni ìbéèrè kelo ẹ jẹ́ o? 459. Ọ̀tàlélẹ́rìnwó dín ẹyọkan. Ọ̀tàlélẹ́rìnwó dín ẹyọkan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ẹ sọ? ọgọ́rin ọdún. 80 years. Ọgọ́rùn-ún ọdún.
Dúró. Ẹ máa mú mi àgé o. Ó dáa. Ọgọ́rùn-ún ọdún. Ọgọ́rùn-ún ọdún. Ọgọ́rùn-ún ọdún náà ni. Ó ní ọ̀rọ̀ ní sùúrù. Kí ni century? Ọgọ́rùn-ún ọdún. Ẹ fẹ́ ràn mí lọ́wọ́ tẹ́lẹ̀. Bí àmì ìrántí lákòókò yìí. Rántí láti. Ọ̀run dún. Ọ̀run dún. Mi ò mọ̀. Ẹ mọ̀. Ọ̀run dún. Ọ̀run dún. Ọ̀run dún. Ọdún. Ọ̀run ọdún. Ọgọ́rùn-ún ọdún náà ni. Bẹ́ẹ̀. Ìparojẹ́ ló sọ di ọ̀run dún. Ẹ ṣé. Ìbéèrè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ọ̀kànlélógún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ọ̀kànlélógún. Okòólé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé kan. 521. Kí ni èrì ní Yorùbá? Èrì àbí ìrì? Ìrìsẹ̀. Wá sọ pé èrì. Ìrì. Àti ràn yín lọ́wọ́ ní báyìí. Ìrì, ẹ ṣeun. Ìrì ọrùn sẹ. Ẹ dúró náà. Òun ti ń bà mí o. Kí ni ìyàtọ̀ láàrin èjì àti òjò? Èjì. Èjì ni ẹ̀fún òjò. Kò ń ṣe òjò sàn. Kò ń ṣe òjò sàn. Sàn láàrin. Ìyàtọ̀ tí mo lérò pé wà láàrin. Ṣẹ́mu. Ìfẹ́ bí ìjì òwúrọ̀ látàgbàlá eléjì. Òjò ní wá àwọn bẹ́ẹ̀ nìkan ṣe tá o, ẹni jírí lè jí pa. Ó ti dá. Kí lè jí? Ó náà ni. Ẹ sọ pé yà. Ara mi sọ bẹ́ẹ̀, mi ò tó bẹ́ẹ̀. Ó yá. Ìbéèrè kìlò. Òjìlélẹ́rìnwó-dín-méjì. 438. Bẹ́ẹ̀. Yọ̀yà. Kí ló sọ? Ohun èlò kan wà tí wọ́n hun bíi apẹ̀rẹ̀ tí wọ́n máa ń kó adìyẹ àti òròmọdìyẹ sínú orúkọ rẹ̀. Kí ni orúkọ ẹ̀? Kí ni orúkọ rẹ̀? Tí wọ́n máa ń kó adìyẹ àti òròmọdìyẹ sí. Kí ni orúkọ ẹ̀? Ẹni tí mo mọ̀ ni. Kí ni? Ẹ mọ̀? Mo mọ̀, àmọ́ kò sí nítòsí rárá. Rárá, ibi ló ti máa yọ. Ẹ ti débẹ̀ yẹn. Àgọ̀ ló máa dádì ẹgbẹ̀yìn. Àgọ̀ ló dádì ẹgbẹ̀yìn. Mo mọ̀ kí mo mọ̀, àmọ́ kò sí nítòsí rárá. Rárá. Ó yá.
irinwó lé ní ọ̀kànlélógún. okòólénírínwó-lé-kan. okòólélérínwó-lé-kan. Parí òwe Yorùbá yìí. Bí ọwọ́ ikú bá ṣe mọ ló ṣe máa fi ń bọ́jú. Ló ṣe máa fi ń bọ́jú, ló ṣe máa fi ń hanra, méjèèjì ló wọlé. Báwo ni òwe yẹn ṣe yé yín sí? Bí èèyàn bá ṣe bí n bá fẹ́ ṣàlejò ńsìn bí n bá ṣe tó ni màá ṣe ṣàlejò sí. Ẹni tí ó bá fẹ́ fún á lè ṣàlejò ńlá. Àmọ́ bí bá ṣe mọ náà ni wọ́n ṣe bí mo ṣe rí ni ẹ ṣe gbà mí. Bó bá ṣe mọ lògùn ṣe mọ. Bẹ́ẹ̀. Yóò dà. Ìbéèrè kelo. Igba. Òjìlénígba lé ní márùn. 245. Kí ni ọ̀rọ̀ Yorùbá yìí túmọ̀ sí? Kọ́wọ́ bọ eérú. Kọ́wọ́ bọ eérú. Kọ́wọ́ bọ eérú. Kọ́wọ́ bọ eérú. Kéèyàn ṣe sùúrù. Bí ẹ bá kọ́wọ́ bọ eérú bó ṣe sùúrù. Kéèyàn máa jalè. Kéèyàn jalè. Èèyàn tó ń Ó jalè. kọ́wọ́ bọ eérú. Wọ́n ló ń kọ́wọ́ bọ eérú. Wọ́n ń jalè. Ìbéèrè tó gbẹ̀yìn. Mo lè lọ sókè bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ sọ òyìnbó 4. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lékan. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lékan. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Fimú fínlẹ̀ ó túmọ̀ sí kéèyàn wádìí nǹkan. Kéèyàn ṣèwádìí, kéèyàn wádìí nǹkan, kéèyàn wá ìdí nǹkan wá ní. Ó fimú fínlẹ̀. Ó fimú fínlẹ̀. Ẹ gbìyànjú o. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Ó kì í síbẹ̀. Ó kì í síbẹ̀. Ó kì í síbẹ̀. Tàtújọ wọ aṣọ kan náà. Àti fìlà kan náà. Àti fìlà kan náà. Ló ṣe yẹ kó mi èyí tó parẹ́ ẹ̀ kọ́ padà. Ṣé wọ́n parẹ́? Mo ní kó kọ́ padà. Kí lẹ tún fẹ́? Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ̀bùn wọn kọ́. Ó dáa torí pé ẹ jẹ́ òǹkọ̀wé ni yín. Ẹ máa eléyìí dídé. Ẹ máa dé. Ó dáa ó ṣe. Ẹ máa dé léyìí. Ẹ ti gba ìwé. Ẹ fìwé yín síbẹ̀ yẹn. Eléyìí ìwé yìí náà ni fún yín. Eléyìí kẹ́ máa fi mu omi tẹ́ bá ti ń kọ̀wé. Eléyìí kẹ́ máa fi mu omi náà tẹ́ bá ti ń kọ̀wé tẹ́ ń rìn lọ àbí tẹ́ ń ronú lọ lọ́nà nípa nǹkan tẹ́ máa kọ nǹkan lé lórí. Ẹ ṣeun gan sà. Ẹ ṣé gan ni o. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó sáà. Ọlọ́run mà ṣe o. Gbígbé. Àwọn tí wọ́n yọ yìí èmi láti bẹ̀rẹ̀ mo lérò wípé àti ìbẹ̀rẹ̀ ìbéèrè ló jẹ́ ń dáhùn mo ṣe dáhùn. Mo lérò pé a ti parí. Pé àǹfààní ti wà fún mi láti sọ èdè Gẹ̀ẹ́sì. Nǹkan gan tó wà bẹ́ẹ̀ ni pé kí ẹ máa kóra yín ní ìjánu láti máa sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá tẹ́ ẹ bá sí lórí ètò máa sọ òyìnbó gan rárá. Ó dàbẹ̀. A ríra níta o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó fún wa ní àǹfààní láti tún lè ṣètò lénìí. Tí ẹ bá fẹ́ kópa lórí ètò Masọ̀yìnbó àbí tí ẹ fẹ́ ṣe ìgbọ̀wọ́ fún wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó mọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ẹ ṣeun gan ni o, kójú má tà kọ àtúrí o, ire o, pùm. Èdè yìí kò gbọ́dọ̀ parun.
sọ̀yìnbó ń bí ká máa rí màmá sọ̀yìnbó. Má sọ̀yìnbó má ṣe sọ̀yìnbó ká lè jọ máa lò.